يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. أدوكفون الله وبركاته. ọba adẹ́dà, ọba tó jẹ́ pé òun nìkan náà ni ó lẹ́tọ̀ọ́ sí ká máa sìn, òun nìkan ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn wa. ọba yìí òun náà ni ọba tí ọmọ tẹni tó bá wù lọ́rẹ ọmọ bíbí tẹ́rí ọmọ yẹn ẹ̀bùn ní látọ̀dọ̀ ọlọ́run, ìyá àbò ọlọ́run ọba aláàní mú fẹ́ni tó bá wù. adúpẹ́ fún ọlọ́run ọba lẹ́rẹ̀ gbogbo àwọn ọmọ tọ́lọ́run fẹ́ nìkan kan wa, àwọn tí a ti bí kọ́lọ̀mọ́sà jáwa náà òbí rọrùn. ìkẹ́ ọlọ́run, ọlá ọlọ́run, àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad, kó bá wọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń lò kó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'an. èyí tó dájú nínú ojú ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà ni ojú ọ̀nà Sunnah Nabi. èyí tó burú jáì nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá aláwọ̀ fẹ́ òun náà nìkan tá a fi ń jọ́sìn fọ́lọ́run tí ọ̀la kọ́ lẹ́nu Qur'an àti hadisi. kò sí tẹ́kìsì kankan láti nu Qur'an àti hadisi. èyí wá ń pè lẹ́sìn wọn fi ń súnmọ́ ọlọ́run kí ń súnmọ́ ọlọ́run ọba kí ń súnmọ́ yẹn èso ní súnmọ́ kọ́lọ́run bá aláà kọ́lọ́run mọ́sá yìí sàánú ní kọ̀ọ̀kan wa ní tọ́lọ́run gbé kalẹ̀ fún wa ní kọ́lọ́run mọ́sá jẹ́ àlè máa ṣe. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, mo kí فضيلة الشيخ عبد الواحد جمعة حفظه الله تعالى والقائمين على الدعوة السلفية في هذه المدينة المباركة. مكي àwọn àlùfáà àti gbogbo àwọn elétò tí wọ́n ń ṣe gbìyànjú láti máa pèpè sójú ọ̀nà ọlọ́run ọba láti ọwá ṣe mìíràn fún àbẹ̀lẹ̀ ọkọlọmọ́sà ìgbà lẹ́sẹ̀ fún. mú kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin tí a fi àsìkò wálẹ̀ ní ìjọ ìsinmi lásìkò téèyàn máa ń sinmi láwàyé. wíwá wa àti dídìde wa ó jẹ́ kí ìdókòyò tóbi lẹ́mìí wa pẹ̀lú àsìkò tí a wọ̀ yìí. ọlọ́wọ́ bá láti yí ma wá sàn yí lẹ́sàn dáadáa lérí àníyàn dáadáa tẹ́yìn bá ní lérí iṣẹ́ rí kọ́lọ́mọ́sà ìsìn wọ́n lẹ́sàn dáadáa. ìtí wọ́n ní kí n gbé yẹ̀wò òun náà ni tarbiyatul awladi fil Islam. báwo la ṣe máa ń tọ́ ọmọ nínú ẹ̀sìn Islam. alákọ̀ọ́kọ́ ni'amullahi ala al-ibadi kathira minha ni'matul awladi. ìdẹ̀ra tó lọ́wọ́ ṣe fún ọ̀nílé ayé ọ̀pọ̀ rẹpẹtẹ. nínú àwọn ìdẹ̀ra náà òun náà ní kéèyàn òbí ma tí ọjọ́ máa rí. nígbà míì èèyàn òbí ma ọmọ tí èèyàn bí yẹn ọlọ́run fẹ́ fi jẹ̀yàn yà ní ọlọ́run fẹ́ fi dàyàn láàmú. tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá ṣàánú yẹn pẹ̀lú ọmọ lọ́dá kéèyàn máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àdúrà tó wá kù ní pé ọmọ náà kọ́lọ̀hún ṣe ní irinṣẹ́ ìdùnnú fún yà
nílé ayé bí àti tẹ́yìn bá kò ní ayé torí ọmọ ìmọ̀ wúlò fún yàn tẹ́yìn bá ń bẹ ní ayé bẹ́ẹ̀ bá tó kò ní ayé ọmọ tó máa wúlò fún yàn wọ́n lè jọ́ àlè kìyàmà gan ọmọ tó máa wúlò fún yàn àmọ́ tẹ́yìn bá ní yàtọ̀ sọ́mọ nínú àwọn ìkẹ́ ọlọ́run ilé ní àwọn ìkángun ní aṣọ ní bẹ́ẹ̀ bá ti jáde ilé ayé kò ṣàǹfààní fún yàn mọ́ àmọ́ ọmọ iṣẹ́ kan ní téèyàn ṣe kalẹ̀ sílé ayé tó jẹ́ pé dáadáa tọ́mọ yẹn bá ń ṣe yóò máa bá yẹn nínú sáré Allah subhanahu wa ta'ala ojú oyé wa nínú al-Qur'an al-Karim ipe gbogbo àwọn tó ń bá fún lọ́mọ ọkùnrin ní obìnrin ní o ká dúpẹ́ lérí ẹ̀ ká mọ̀ máa béèrè pé ẹ dákun kí ló bí ìmọ̀ béèrè pé ẹ dákun kí ló tó bí èèyàn mọ orí ọlọ́run èyí tí sábà máa ń ṣẹlẹ̀ púpọ̀ jù òun náà ni pé bóyá èèyàn ń wá ọkùnrin àmọ́ lọ́run yóò yé wa nínú àyà tí mo fẹ́ kà yìí pé àtọkùnrin àtobìnrin gbogbo ẹ̀ pátá oore látọ̀dọ̀ ọlọ́run fẹ́ lómi lọ́kùnrin afẹ́ lómi lóbìnrin ọlọ́run àdàpọ̀ fẹ́ lómi ọlọ́run bá ní àwọn billahi minash shaitanir rajim ọlọ́run bá ní lillahi mulkus samawati wal ard ọlọ́run bá ní sẹ́rí ìdálé sánmà àtilẹ̀ ọlọ́run bá ní ọwọ́ òun nìkan ló wà yakhluqu ma yasha nítorí wọ́n wọ̀ lòun máa ń dá sínú ìyá olóyún ọlọ́run ní tó bá wù lòun máa ń dá síbẹ̀ níbẹ̀ bá ti bá ń bẹ̀ ọlọ́run bá ní tó wù òun nìyẹn yahabu liman yasha'u inatha nígbà ọlọ́run fẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run bá ní òun wá gùn yẹn lóbìnrin ó jẹ́ àmọ̀ kóbìnrin lọ́lá obìnrin ọlọ́run kọ́ dákọ̀ àbí bẹ́ẹ̀ bá ní mo ṣe tọ́pọ̀ ìdí ìmọ̀ akọ́kọ́ dákọ̀ ọ̀yẹ́ ojú oyé wa pé ọláwọ̀ fún wọ̀nyá àbìnrin ma yẹ̀ṣà òdòkó ọlọ́run bá ní nígbà mi yẹ tó gbóyàn lọ́kùnrin ẹ̀rì obìnrin ló fi sàkọ́kọ́ ọwọ́ yóò sáwọ́ ìjọba tó kọ́ra náà wà iná ta ọlọ́run bá nígbà mi ṣe dàápọ̀ fẹ́ lómi yẹ fún lọ́kùnrin yẹ tó fún ní obìnrin wọ̀nyá jẹ́ àlùmá yẹ̀ṣà ó àkíyèmá èyí sì ní fẹ́ lómi lọ́kùnrin èyí ní fún lóbìnrin ẹni tí wọ́n gbé obìnrin lòun kàn bí sá àbọ́kùnrin lòun bí sá tí wọ́n ń bínú ọlọ́run bá aláàwájú ọmọ pé ebi mo sẹ̀ fún wọn nìkan àní ẹlòmíì náà tí ẹ̀hún náà wálé ayé èyí fóun ọlọ́run innahu alimun qadir ebi tí mo fẹ́ yàn lóbìnrin mo ní màsí pẹ̀lú màmí ni mo sì máa tí mo torí ẹ̀ fún tí mo sì fẹ́ lómi lọ́kùnrin ọlọ́run ni mo ní màsí ó sì nídìí tí mo fi fún bẹ́ẹ̀ ẹni tí ń sì fún pẹ̀lú màmí náà ni mo ní màsí àìfún náà mo ní màsí bọ́dọ̀ bá fún ẹlòmíì lọ́mọ nínú ẹlòmíì tí ń pé òun òbí ma ọ̀yẹ̀ fún rẹ̀ ní ọ̀sán fọ́nà pé kí wọ́n ní tọwọ́ fún mi lélẹ̀ torí pé àwọn ìyọnu ọmọ ọwọ́ lọ́dọ̀ ìdáwà bẹ́ẹ̀ náà nípa ẹnì kọ̀ọ̀kan wa gbogbo rẹ̀ tọ́lọ̀ ń ta wá lọ́kùnrin lóbìnrin kọ́lọ̀ kó ṣe wọ́n nínú sẹ́ẹ̀dùn fẹ́ni kọ̀ọ̀kan wa kí là ń pè ní tarbiyatul awlad child upbringing báwo là á ṣe tọ́ ma ìdánilẹ́kọ̀ọ́ yìí lẹ́nu wọn bá àsìkò díẹ̀ tá a fẹ́ lò yóò ṣàǹfààní fún àwa tí a ṣẹ̀ṣẹ̀ fẹ́ márì yóò ṣàǹfààní fún àwa tí a ti ń bímọ kẹ́lá yóò ṣàǹfààní fún àwa tá a bímọ mọ́ tọ́jú pé a ti dàgbà nítorí pé ọmọ títọ́ wọ́n lè yan ọmọ tọ́ ma lálìgbà tẹ́yẹ ti bí ni títí tí ẹ fi pínyà kì í ṣe pé ẹ pínyà ti ọlọ́lé ọkọ okókó ládùúgbò òun náà ti kọ́lé òun náà ti ra lẹ̀ kọ́ o títí tí ẹnì kọ̀ọ̀kan yín tẹ́ fi jáde láyé ní bàbá ọmọ àmójútó máa rẹ̀ kì í ṣe pé mọ̀tò alọ́kọ̀ tó wà ó pé ya ọ̀dà tí lọ́kọ̀ ó kù sọ́run ọkọ̀ yìí ìrọ̀ ọrùn owó bàbá tó ní wọ́n ló bí sílé ayé àwọn ọmọ rẹ̀ àwọn náà ti ń bímọ lọ́wọ́ wàá bá wọn bímọ nítorí pé ó ti dàgbà ojúṣe rẹ ọmọ tún bẹ bó o ṣe ń tọ́jú ọmọ rẹ lọ́wọ́ máa tọ́jú ọmọ rẹ lọ́wọ́ máa tọ́jú ọmọ gbogbo wọn pátá ọmọ rẹ náà ní gbogbo wọn. ma hiya tarbiyatul awlad kí là ń pè ní ká máa tọ́jú ọmọ hiya al-inayatu bil awladi wa ta'dibuhum wa islahu i'wijajihim. ètí wọ́n ń pè pé yẹn ń tọ́ ma tí wọ́n lágbájá ń tọ́ ma wọ́n ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ní ìsàkólé kan lérí ọmọ kọ́mọ yẹn ó ní ààyè nínú ẹ̀mí yàn téèyàn fi sí
ìkàkún ìlàkàkún lérí ọmọ lẹ́yìn náà ìmọ̀ akọ́mọ yẹn lẹ́kọ̀ọ́ kí máa tún làákàyè rẹ̀ sí lẹ́yìn náà ibi tó bá kù sí gẹ́gẹ́ bí ẹ̀dá kéèyàn máa ṣàtúnṣe rẹ̀. ahamiyatu tarbiyatul awlad mímọ tọ́mọ ọ pàtàkì débi pé ọlọ́run pàṣẹ ní o bó ṣe pàṣẹ ká kírun ó pàṣẹ ká gbààwẹ̀ bẹ́ẹ̀ náà ló pàṣẹ pé ká tọ́ àwọn ọmọ wa ká má jí wọn wọ náà lọ́rùn wọn. ọlọ́run ní yā ayyuhalladhīna āmanū èyí olùgbàgbọ́ òdodo qū anfusakum wa ahlīkum nāra ọlọ́run bá ní ẹ mójútó ra yín náàrọ̀ kẹmà jóná tẹ bá dọ̀ wa ahlīkum ẹ sì mójútó àwọn ọmọ yín àwọn fámìlì yín káwọn náà kẹmà jóná lọ. ẹ̀rí gbọ́dọ̀ ní gbèsè lé wa lọ èèyàn gbọ́dọ̀ wá fọmọ yẹn lẹ̀ kọ́ mọ wá sí nǹkan míì. ọlọ́run Allah subhanahu wa ta'ala ó jẹ́ òye wáyé pé ọmọ tá a bí yẹn ọlọ́run ó ti di ọ̀ràn sí wa lọ́rùn tá a bá ti jáde ilé ayé. ànábì jẹ́ òye wa sàlám igbó ọlọ́run bá ó béèrè nípa àwọn ọmọ wa lọ́wọ́ wa. Fatima bó ló ṣe wá sáyé ẹ̀ báyìí, Zainab bó ló ṣe wá sáyé ẹ̀ báyìí, Ibrahim bó ló ṣe wá dà Ahmad bó ló ṣe wá dà báyìí. ọlọ́run Allah subhanahu wa ta'ala ọlọ́run ó béèrè lọ́wọ́ wa. ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyyatihi. ànábì ní gbogbo yín ẹ̀yin náà ni ẹ̀ ń dára jẹ, gbogbo yín là á sì bi léèrè nípa àwọn ẹran tá a ní kẹ́ ẹ máa dàjẹ́. ẹran kọ́ ló ń gbà lérò mi, ẹran ká nàbí gbà lérò mi. kullukum ra'in torí wọ́n máa ń pe adára ní ra'in. àmọ́ tí ànábì ń sọ bí ó ní kullukum ra'in gbogbo yín lálámójútó ri'aya wa kullukum mas'ulun an ra'iyyatihi. gbogbo yín là á sì bi léèrè nípa àwọn tá a ní kẹ́ ẹ máa mójútó. ànábì rí fàṣẹ àwọn ọmọ tá a gbé kalẹ̀ tí ìbá ti bí wọn kalẹ̀ ó ti dọ̀rọ̀ sí lọ́rùn. nínú àwọn pàtàkì ìmọ̀ tọ́mọ òun náà ni pé ọlọ́run ọba aláwọ̀ bí wá lọ́rùn nípa àwọn ọmọ wa bí ó ṣe béèrè pé kí ló dé tẹ̀ kírun, kí ló dé tẹ̀ gbààwẹ̀, kí ló dé tẹ̀ lówó tẹ̀ lọ́mọ́ká tẹ̀ lówó tẹ̀ yọ sàká, kí ló dé tẹ̀ sí dáadáa táwọn òbí. bẹ́ẹ̀ náà ni ó pè wá lọ́kọ̀ọ̀kan ní ó béèrè pé bóòdù ẹ̀ ṣe wá wòrán táyé àwọn ọmọ yìí fi wá rí báyìí. kọlọmọdé á di òbí níjọ́ náà, kọlọmọsẹ ìjà ara àwọn ọmọ náà tọ́. ara àwọn nǹkan téèyàn fi mọ̀ pé ìtọ́ ọmọ pàtàkì wọn ni kọ́dà abala ilé ayé náà ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n ń jẹ wọn ọmọ lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n mójútó ọmọ ni wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn, wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ jíjẹ mú àwọn ọmọ náà wá dé èèyàn tán wọ́n wá gba oṣù kálérí àwọn ìyá wọn àti bàbá wọn. ọlọ́wọ́n ní sọ wọ́n lálùbárà lọ́dún alẹ́ àbí nìkan wọn lájẹ́ wọn òun mójútó wọn ó mójútó kíni ọmọ rẹ̀ torí ọmọ rẹ̀ lọ́wọ́ máa jẹ lágbà bá ti ṣe kíni lágbà bá ti dé bí ìgbà tó kówó sí inú báńkì ní tó mú ATM tó fi ṣe kíni tó fi ń gbà wẹ́rẹ́wẹ́rẹ́. gbogbo bàtà tó rà fún ni ó rà fún wọn náà, gbogbo aṣọ tó rà fún ni ó rà fún wọn náà. owó oògùn rẹ̀ tọ́ọ̀mọ lọ́dẹ̀ rògùn fún kẹ́mísì òun náà mọ rògùn fún wọn náà ní kẹ́mísì yóò fi ọ́ sínú ilé tọ́ọ̀mọ gbé yóò mọ mójútó bí wọn náà ṣe èyí tó bá bí máa rí ọmọ rẹ̀ láti máa bí bàbá tó máa rí ní káṣọ bàbá tó máa rí kúlù mọ̀ òdìdí ìlú dáná fún tara ọmọ kọ̀ọ̀kan ó wá pẹ̀lú dáadáa ni àwọn òbí láàṣọ ọ̀dà bàbá ṣe kíni bàbá ṣe fẹ́. àwọn ọmọdé gẹ́gẹ́ bí irúgbìn ni ìtọ́ ọba gbìn náà ni ó ṣe kíni òun náà ni ìwọ náà ó kà á lọ́jọ́ alẹ́ ọjọ́ alẹ́ òun sì ní jìnnà máa o kò jìnnà máa o òun náà ni ó ọlọ́mọdé á dààmú lọ́jọ́ alẹ́ jàmọ́. ẹ̀rí àwùjọ wa yìí adébò ká sí àwọn ọmọ dáadáa tí wọ́n tọ́ ní tọ́tí Islam kan lè máa tún ìlú ṣe. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀daràn tí wọ́n ń darí wa yìí pé ọbẹ̀ ìlérí MDB sẹ́ èdèrí kìnìkan wọn náà fi jẹ kìnìkan ládùúgbò òun lè lérí àwọn láńlọ́ọ̀dù ẹ̀rí pé ìdààmú ni wọ́n ṣe kíni lọ́pọ̀lọpọ̀ ń kó wá sí ẹwà àwùjọ bó ṣe rí jàmá. anábòkátà sí àwọn tí wọ́n di kò mú láwùjọ èmi àti ẹ̀nà láwà tó àwọn ọmọ yìí
ẹnìkan ò sì lè sàánú aráyé àfi tó bá lẹ́kọ̀ọ́ tó sì bẹ̀rù Ọlọ́run wọ́n sì ní pé torí àwùjọ là ń fi tọmọ gan ó tó bẹ́ẹ̀ ó ṣe kí ni ó ju bẹ́ẹ̀ lọ. lẹ́yìn náà àwọn ọmọ yẹn àwọn náà ní khulafa'u ba'dana àwọn náà ni wọ́n padà wá rólé lẹ́yìn ìgbà tí gbogbo wa tá a bá kù láyé gbogbo sẹ́yìn tá a bá ń ṣe àwọn ọmọ yìí ni wọ́n máa bá lọ wọ́n máa wá gba aládàánu sàárè àwọn náà máa tọ́jú gbogbo àwọn ọkùnrin bí tọ́ máa ń so àwọn ọmọ yìí ni wọ́n máa ṣe kí ni wọ́n máa bọ́ so àwọn tó máa fún lẹ́wà láì sí nínú àwẹ̀ àwọn ọmọ yìí náà máa fún wọn gbogbo àwọn ẹbí tó máa ń sanwó léwé wọn àwọn ọmọ yìí náà máa bá lọ ibi iṣẹ́ rẹ tó fi lẹ̀ àwọn ọmọ yìí náà máa bọ́ mójútó kébi ọmọ pàyàwó ẹ̀ lọ́nà bá ní wọlé ọkọ̀ lọ kéèyàn tó ma yìí máa wúlò fún yàrá yàrá bá ṣe láyé má bẹ́ẹ̀ bá ti wá wọnú sàárè wọ́n ní kò sí nǹkan kan tó máa lè rà tó lè mú wá fún yàrá ó sì bẹ̀ lóòótọ́ ọbẹ̀ rẹ̀ sì jiná ọwọ́ àwọn dá àsìkò tó yẹ kó máa jẹ́ ọlọ́run wa mú ọkú ń bẹ́ àbí bẹ́ẹ̀ sì kọ́ ọjẹ́ díẹ̀ níwọ̀nba náà lọ jẹ́ bó ṣe jẹ́ níwọ̀nba ń tán ọlọ́run bá ní máa bọ̀ wá ẹ̀nà ẹ̀wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba àṣẹ kẹ́kọ̀ọ́ lùmí kọ́mọ ó tó lè máa fún bàbá rẹ̀ ní kankan yọ kọjá 30 years sókè lè tọ́pọ̀ jù kọ́mọ ó tó lè máa ṣe kí ni kó tó lè máa fún bàbá rẹ̀ ní kankan yọ kọjá 30 years sókè torí pé yín kọ́kọ́ yanjú tara etí ẹ̀ tán yọ kọ́kọ́ yanjú bí ó ṣe ṣẹ́tù tó ń lọ gbàlẹ́ jọ fẹ́ yàwó jọ ní mọ́tò yọ sọ wàhánà ti bàbá àti ìyá ẹ̀ ẹ̀yọ́ màá yá mi mélòó ìlò bí wá fẹ́ jẹ mélòó ló bí fẹ́ ṣe kí ni mélòó ni òbí fẹ́ jẹ Ànábì sì ní ìṣẹ̀mí àwọn ọmọ Ànábì Adam Ọlọ́run mọ fún kálukú lẹ́bí bó bá ṣe wù àmọ́ àwọn ìjọ tàlómà ń bẹ́ẹ̀ náà sì tí ni wọ́n sàbọ̀ ìlú ìgbé ẹ̀mí gùn láàrin 60 to 70 ọ̀kọ̀ nínú máa yẹtajú àwọn ìdílálìkì Ànábì láwọn díẹ̀ ni wọ́n máa kọjá 70 nínú àwọn ìjọ mi ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ra wọ́n máa kú sáàrin 60 70 ìtumọ̀ ẹ̀ ni pé bọ́ bá tọ́ba nítorí Islam díẹ̀ náà lórí jẹ nínú dáadáa tí ayé lọ́dọ̀ rẹ̀ èyí tó pọ̀ jù nínú sàárè ló ti ṣe kí ni ìlú ti jẹ́ Ànábì ní ìdámá tàbùnà Ádámà qata amalu illa min thalath Ànábì ní bọ́mọ̀ Ànábì Ádámà bá ti dákẹ́ tó bá ti kú báyìí kò sí nǹkan kan tí ó ṣàǹfààní fún ọmọ nínú iṣẹ́ rẹ̀ àfihàn mẹ́ta sọ́dákọ̀ tí jáàríyà òun náà ni àwọn continual charity àwọn sàárà tó ṣe ọgbẹ́ kànga ni ó kò tí ju bí ọ̀sẹ̀ kan sì sinra arákùnrin kan wà ní USA lọ́wọ́ pè wá pé ìyá òun kò sọ̀rọ̀ mọ́ ẹni kan máa ṣàdúrà kálẹ̀ máa ṣe láyé láyé láwọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóyá àsìkò fi kéde bóyá àsìkò ti tó ní gbàjọ́dẹ̀ ẹ̀yìn ashley ló pè gbàjọ́dẹ̀ ẹ̀yìn Maghrib lọ́wọ́ pè mí padà lónìí ìyá ti kú ẹ̀dàkùn ìbáwọn wá mọ́ṣáláṣí kan tí òun ó gbẹ́bọ́ òun sí lórúkọ ìyá wọ́n ti gbẹ́bọ́ òun náà àwọn ẹni tí mo mẹ́bẹ̀ báyìí láàrin ọ̀sẹ̀ kan gbogbo tí ó sọ yìí ní ìjọba mẹ́ta lọ irú ọmọ yìí òye sọ́dáka járíà tó fílẹ̀ fún ìyá rẹ̀ nígbà ìyá rẹ̀ ń tọ́ dáadáa ìjọ ma wúlò fún wa lẹ́yìn ìgbàtà bá ti dákẹ́ òun náà ní sàdákà járíyà tí wọ́n ṣe fún wa àbí ìta ṣe fúnra wa àwọn ilmi yuntafa àbí ìmàtẹ́yàn kọ́ àwọn èèyàn tí wọ́n bá ń lò mà náà yọ ma wúlò fún yàn èèyàn ma gbalada ibi tá ń lọ gangan aw waladin salihin yad'u lahu Ànábì ní àbọ̀ ma dáadáa tá a fi sílẹ̀ tọ́wọ́ jẹ́ pé ọmọ yìí wọ́n ń ṣàdúrà fún bàbá rẹ̀ aw waladin ẹ̀rí salihin Ànábì ní ọmọ lásán Ànábì ní aw waladin salihin ọmọ dáadáa ọmọ wòlò Ànábì rí fàásí mẹ́ ó ní yad'u lahu ọmọ tádùá rẹ̀ máa ń gbà ọmọ òní jọmọ dáadáa àfikọ́ jẹ́ muslim ìlà ń gbọ́yé yẹn ọmọ du'aul kafirina illa dalala aláwọ̀ bá ní kò sí ẹni tí ó gbàdúrà kèfèrí ajẹ́ pé ọmọ dáadáa lọ́dọ̀ Ànábì òun náà lọ ọmọ tádùá rẹ̀ máa ń gbà ọmọ tádùá rẹ̀ máa ń gbà yóò jẹ́ muslim tọba wá fọmọ tí èsè muslim sílé ayé títí ẹ bá wọn ọmọ rẹ̀ ń sẹ̀sìn mí àdáwò ti dé kọ́lọ́ mọ́sà ẹ̀sọ́ wa ń bẹ̀
ọmọ dáadáa yìí àdúrà tí bá ń ṣe ládàá rẹ̀ ó máa bá òbí rẹ̀ èyí ń fẹ́ni tó bá tọ́ ma lérí ẹ̀sìn. alhakallahu alawlada albarara bi abaihim bil janna wọ́n ní kọ́lá ń jọ aljanna àwọn ọmọ tó yẹn bá tọ́ dáadáa tó ń sin lọ́hùn àmọ́ iṣẹ́ rẹ̀ tí wọn ò tó téèyàn aljanna téèyàn wà ó ga aljanna tí wọn ò fi bẹ́ẹ̀ sí kíni kò fi bẹ́ẹ̀ tó téèyàn ọlọ́run bá ní walladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum bi iman ọlọ́run bá ní gbogbo àwọn ọmọ tó jẹ́ pé àwọn náà wọ́n tẹ̀lé àwọn bàbá wọn lérí iman wọ́n sì islam alhaqnahum dhurriyyatahum ọlọ́run bá ní á kó àwọn ọmọ yìí á kó wọn wá bá àwọn bàbá wọn nínú àlìjẹ́nà táwọn bàbá wọn wà nítorí pé àwọn ọmọ yìí wattaba'atuhum dhurriyyatuhum bi iman torí pé wọ́n ní iman ọmọ rẹ tó bá fi sílé ayé tó jẹ́ muslim tó ní iman kódà bí iṣẹ́ rí rẹ̀ bá tó tètè ẹ ọlọ́run ó fi dùn ọ́ nú yóò kó wọn wá bá ọ níbi tí wọ́n wà kẹ́ẹ̀dọ̀ wà nínú àlùjánnà kan náà nítorí pé kéèyàn wà nínú ilé pẹ̀lú ọmọ téèyàn bí ìdùnnú ayé ni nínú ìdùnnú àlùjánnà náà ni pé ọlọ́run ó kó àwọn ọmọ wá bá àwọn bàbá tọ́jú pé àwọn méjèèjì mùsùlùmí ni wọ́n àmọ́ àwọn ọmọ yẹn ẹ̀sìn tí wọn ò fi bẹ́ẹ̀ tó táwọn bàbá yẹn àmọ́ àwọn náà ní iman ọlọ́run ni á kó wọn wá á fi lépa bá wọn bàbá wọn ó rí gbogbo àwọn ọmọlẹ́wà yìí dáadáa Allahu akbar àmọ́ ẹni tó máa tiẹ̀ ti di sẹ̀lẹ̀ wọn tún pàdé mọ́ ẹni tó máa tiẹ̀ tó ti di kérúbù wọn tún pàdé mọ́ ẹni tó máa tiẹ̀ tó ti di baba aláwo OPC òsì bí wọ́n ti pàdé yìí torí kèfèrí innal ladhina kafaru min ahlil kitabi wal mushrikina fi nari jahannam ọlọ́run ti sọ bí táwọn lọ ọlọ́run láwọn jù àtàwọn kìrìsìtẹ́nì àti gbogbo àwọn abógébọ̀ pẹ̀ ìjà ànámà làkọ́ kalẹ̀ fáwọn iná ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n tàn rẹ̀ igbe bàbá mi ẹlẹ́sìn ni bàbá mi yọ rẹ́síkù bàbá mi yọ gbà mí lẹ̀ kò lè gbọ́ ọ́lẹ̀ tó bá sí fúlámù o kọ́lá níbi ìsọ̀tún Fatima pé Fatima Salini Masjid ní tó bá wù ó lè tèbé lọ́wọ́ mi o tá a bá ti dọ̀hún mọ́pọ̀ ní bàbá o kálukú pẹ̀lú ẹrù rẹ̀ ní o ọlọ́mọṣẹ́ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa àníwáwù tẹ́rìgbìyà ẹ̀yàn máa yá wa ẹni gbogbo ẹ̀nà ọba yìí tá a sọ ilé ìtàbádì ní tá a sọ nǹkan mímọ́ ọ̀dà kí èèyàn padà sílé kó lè mójútó mọ́ nítorí kíni nítorí ìbọ́lọ̀ ń pàṣẹ ẹlẹ́ẹ̀kejì nítorí pé àwọn ọmọ yìí ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ lálẹ́ kìyàmọ́ bó o láyé wọn ṣe dà ó di méjì lẹ́yìn náà àwọn ọmọ yìí náà àtúntò bá tọ́ wọn ó fi dáadáa pamọ́ fọ́jú alẹ́ rẹ ni wọ́n lò ní dààmú lò ní sọ́fà ọmọ tó bá lẹ́sìn ní láàánú ẹni bá láàánú ní tọ́jú yàn lẹ́yìn náà àwùjọ wa yìí náà wọ́n yẹ rí bó ṣe rí àwa gan ló yẹ ká máa fi máa púpọ̀ tó dáwà làwa máa ń tọ́ ma ẹ rí àwọn ẹlẹ́sìn tọ̀hún ọmọ kan ajá kan bó ṣe yẹ kó rí náà nìyẹn nítorí pé bọ́mọ yẹn bá pọ̀ tẹ́lẹ̀ náà wàhálà ní ó ṣe kí ni ní ó di láwùjọ àwọn ọmọ mùsùlùmí àwọn ará àwọn ọmọ àtàní àwọn ọmọ mùsùlùmí lè ní kí ni àwọn ọmọ yìí kí ni wọ́n láti jama àtẹ́rìbíyàtú alìsìlámíyà wọn ọ̀rẹ́ ni tọ́ wọn àbí wọ́n tọ́ wọn gba títọ́ ẹ̀yọ́ màá yá mi àníwáwù tẹ́rìbíyà ṣe rí tabafẹ́ tọ́mọ àwọn nǹkan tá a tọ́mọ lé lérí nǹkan mẹ́rin àwọn nǹkan tá a sèké tá a tọ́mọ lé lérí tọ́jẹ́ pé eré ẹ̀ látọ́mọ lé lérí nǹkan mẹ́rin ìtumọ̀ ẹni pé nǹkan mẹ́rin ilá fi sára àwọn ọmọ yìí tí wọ́n fi jọ máa dáadáa tó bá ti fẹ́ẹ̀lì ẹyọ kan bẹ̀ ìdààmú ti dé alákọ̀ọ́kọ́ at-tarbiyatul imaniyya lọ́lẹ̀ wá bó ṣe tọ́ ọkàn ọmọ yẹn gbogbo ọgbọ́n tó bá dá tí ọkàn rẹ̀ ó fi dáa torí ọkàn náà ni ọba ara tó fi ìmánì síbẹ̀ nípa ọlọ́run Allah anabi ni ala wa inna fil jasadi mudghah anabi ni bá ṣe ẹran kan wà nínú ara yín ìdá sọ́lù ha ti tọ́ba ti da sọ́lù ha al-jasadu kulluhu gbogbo ara ló ṣe kíni ìlú ti da fa idha fasadati tí bá ṣìnà bá ti bàjẹ́ fasada al-jasadu kulluhu gbogbo ara ló ti bàjẹ́ ala wa hiya al-qalb anabi ni bá ṣe ẹran tí ń sọ ọkàn ní o bá ṣe wá bí ń sìn ọkàn wa lọ́wọ́ bí lẹ́sẹ̀ wá fi tẹ̀lé ọkàn wa wá ọkàn wa lọ́wọ́ bí lápá wa lè rí wa ló fi tẹ̀lé wa wá
mọ́kàn bá wá bí ẹsẹ̀ àtẹ̀rí ibo ni wọ́n wà ilé ni wọ́n wà gbogbo tọ́mọ ọba dà láyé ọkàn ni ó sọ fún ọmọ tí ó kírun ọkàn ni ó kọ́kọ́ dáa tó fún ọba yẹ kó wọ́n kírun ọmọ tí ó ṣe dáadáa sí ọ ọkàn rẹ̀ ni ó kọ́kọ́ gbà pé ó dáa kó wọ́n ṣe dáadáa sí ọ bí ọmọ tí ń bú bàbá rẹ̀ títí pèlè yẹ táwa pé ta ni ó sì bẹ̀rù Ọlọ́run ìyá yìí bàbá yẹn ni ló ń gbó lójú ìyá yìí bàbá yẹn tí ànábì ní ẹni tọ́lọ̀ ń yọ́nú sí nílé ayé òun náà lẹni tí òbí rẹ̀ ti yọ́nú sí ẹni tọ́lọ̀ ń bínú sí nílé ayé òun náà lẹni tó bí rẹ̀ ń bínú sí ó ní bẹ́ẹ̀ ni lọ́wọ́ ní dáàdì ẹ̀ má bínú mọ́mí ẹ̀ má bínú lọ́wọ́ bọ́ sí ibi tí ra ara ìṣẹ̀ ọ̀rá sẹ̀mọ́ ọ̀rá gbogbo ẹ̀ lọ́wọ́ kó wa lọ́wọ́ ní bàbá ẹ̀ bẹ̀rẹ̀ sí sọkún dáadáa tí èsì tẹ́lẹ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí kí ni ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe kí la bá sọ̀rọ̀ ọkàn ni ọkànlá lè mójútó àáfin gbàgbọ́ síbẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala ó gbé ìtàn ẹrú ọlọ́run kan wá nínú Kùránì nípa bá a ṣe tọ́mọ Lukumanu lórúkọ ẹ̀ kìí ṣànábì ọlọ́run àáfàá ni àmọ́ ọtọ́ ọmọ dáadáa ọlọ́run wá gbé ìtàn rẹ̀ wá kọ́lọ́n bá kẹ́ bàbá náà ọlọ́run wáyé kọ́ lẹ̀ Lukumanu libnihi wa ya'idu ọlọ́run bá ní ẹ̀gbọ́n gbà tí Lukumanu ń bọ́ mẹ́ sọ̀rọ̀ ni wọ́n ṣe wá sí fún ẹni tí ń ṣe wá sí fún yà kí ni wọ́n bá sọ̀rọ̀ lẹ́mọ́ ọkàn ìyáàbù náà yọ ní wọ́n máa mi la tushrik billah má ṣẹbọ láyé o má bá wọn ṣẹbọ ní ayé ẹ̀ ọbẹ̀ jèrè ọmọ lọ́dọ̀ alẹ́ ọbẹ̀ jèrè ọmọ lọ́rùn kí náà kọ́kọ́ mú kó lọ́kàn rẹ̀ ẹbọ kí ló fi síbẹ̀ ìgbàgbọ́ ní ọlọ́run inna shirka wọ́n máa mi ẹbọ ṣíṣe dàdúrà azim àbòsí ni ó ọ̀tọ̀lẹ́ni tó kí ọ ọ̀tọ̀lẹ́ni tó dúpẹ́ fún ọ̀tọ̀lẹ́ni tó fún olówó ọ̀tọ̀lẹ́ni tó ń bẹ̀ ọ̀tọ̀lẹ́ni tí ó ń sọ ọ̀tọ̀lẹ́ni tó ń so mọ́dì ta ní sọ yẹn lẹ́yìn ọlọ́ni ọmọ ta ní fún yẹn lórí. alákọ̀ọ́kọ́ ni ìlú àkọ́kọ́ bá wọn lè sọ ni kí ni wọ́n ń pè ní imán kọ́ ọmọ rẹ̀ ọmọ sí ọlọ́nìkan tọ́wọ́ sì ní ìrànlọ́wọ́ lórí ìsẹ̀mí rẹ̀ kó pé ọlọ́nìkan ìlú ń pè ní imán iyyaka na'budu wa iyyaka nasta'in ìjọ ń pè ní Islam èmi nìkan ní ẹ̀sìn ẹ bá sì ní sọ̀rọ̀ èmi nìkan ní ẹ̀sìn kíni ní ẹwà àbáyọ wá sọ́dọ̀ ẹ̀ ó nílé ìlú ilẹ̀ lẹ́mìí ọmọ rẹ̀ tọ́wọ́n pé Ibrahim láìsí táǹjẹ̀ yìí ẹ̀wà táǹjẹ̀ yìí tálóṣe fún wa tọ́ba ní my mommy my daddy no o ti fail o ti gba 0 nínú 100 ọmọ yẹn wà bẹ̀rẹ̀ pé dáàdì ta ló wá ṣe ẹni tó provide rẹ̀ fún wa òun náà ní Allah òkè sámà kéèjì ló ṣe kí ni ìlọ́wà gbogbo àwọn ọmọ rẹ̀ ọmọ sọ fún yín pé bẹ́ẹ̀ bá dé dáláwo bẹ́ẹ̀ bá dé dáláfá bẹ́ẹ̀ nìkan bá dé dáláwo àwọn jálà bí ayé ti bàjẹ́ o ọmọ gbé wọn sá fún àwọn tí ó sọ wọn di ẹlẹ́bọ àwọn ọbẹ̀ ẹlẹ́bọ sí pọ̀ láwùjọ wáyé lọ ọlọ́run gbé tàn yín wá kálí mà pé àkọ́kọ́ tá àkọ́kọ́ máa sọ oníkíní ọ̀rọ̀ nípa ìmán torí ìmán yìí òun náà ní agbára kan tó ní nílé ayé bẹ́ẹ̀ bá ti kẹ̀yìn sọ́nà ọwọ́ ayé ti bá bẹ́ẹ̀ bá ti bọ́lọ̀ ń dúró ó ti kápá ayé gbogbo tí wọ́n kọ́ ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyẹn máa ní yọ̀ọ̀dà ọmọ kan láyé wẹ̀yìn oyè ó ṣe wáyéèkì alákọ̀ọ́kọ́ oyè kòkò méjì sọ́tẹ̀ ọdún kejì bákan náà ọdún kẹta nígbà wà lè sọ́tẹ̀ bákan náà mọ́mọ̀lẹ́ bá ní bóòní tó ti wọlé sọ́tẹ̀ ọlọ́run ti wọ kí ló ṣẹlẹ̀ ó ní bákan náà ọmọ bá ń ṣe ìpàmì lọ ọmọ bá wọlé àti kọ́ wọn ṣe ń bọ̀ láti ìta ọ̀tá snapper ẹ̀wọ̀n tẹ́pẹ̀rẹ̀ ògùn tó ń pèkúté ń wọlé báyìí ló bá dàjẹ́ gbà wọ́n fi wo tí wọ́n fi wo nulẹ̀ pé káwọn ṣẹlẹ̀ lè lágbájá àrí látàárọ̀ ó ti gan sí ìjọ ìjẹun nítorí pé kò méjì sọ́ọ̀tì wàyẹ́kì ṣé wàyẹ́kì wọn ní nìkan ni wọ́n fi jẹ́ ìyẹn láyé nígbà tó wọn náà ní ìgbàgbọ́ ìyá rẹ̀ náà ní nígbà ṣòro ẹjọ́ wọn mọ̀ pé ọlọ́run nìkan láti ó ti o bẹ́ẹ̀ bá ti kú lẹ́yìn ọlọ́run tó ti fẹ́ lò ìbá ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìkan tá ń pèsè ara àwọn ọmọ wa tí wọ́n fi wúlò fún wa àtẹ́lẹ́bíyàtul ìbàdíyà
òun náà ní ká tọ́ wọn lérí bí wọ́n ṣe di ẹlẹ́sìn bí wọ́n ṣe di kéde jama bí wọ́n ṣe di ẹlẹ́sìn tí wọ́n máa sìn lọ́wọ́ ọbẹ̀ lérí ìrun kíkí tí wọ́n bá ti mọ́ wọn rẹ̀ la inna salata tanha anil fahsha'i wal munkar ọlọ́wọ́n yóò tún ọ̀rọ̀ sí dáadáa bí ẹ bá ti ń kírun èyí máa súnmọ́ lọ ní ọlọ́run wá sí yóò ẹ máa fi kalẹ̀ wọ́n tẹ̀lé kẹ́sì máa súnmọ́ lọ́wọ́ wá ní bẹ́ẹ̀ bá ti ń kírun sí bẹ́ẹ̀ náà máa súnmọ́ lọ́wọ́ wá sí àwọn ọmọ yín ẹni wọ́n máa kírun ìrun tí wọ́n kí ọlọ́run fi là yín kò lọ́wọ́ àṣetáàní tẹ́ẹ̀bì lèrè wọn yọ̀rọ̀ fọlọ́run bí bá ti ń kírun ẹnì kan ò ní máa fi kalẹ̀ fún ọlọ́wọ́ àfẹ́tọ́lọ́ ń yọdún sí ọlọ́run máa fẹ́ràn rẹ̀ àdúrà rẹ̀ ó máa gbà ara rẹ̀ ó máa balẹ̀ Ànábì ní muru awladakum Ànábì ní gbogbo àwọn ọmọ yẹn pa wọ́n lásìkò ká máa kírun wọ́n wọ́n abna'u sab'i sinin tí wọ́n ti pọ́ ọmọ ọdún méje wọ́n ti dìbò hàn alẹ́ ha ẹnì wọ́n fẹ́rẹ́fẹ́ wọ́n wọ́n abna'u 10 tí wọ́n bá kírun tí wọ́n ti pọ́ ọmọ ọdún mẹ́wàá wọ́n farriqu baynahum fil madaji' tí wọ́n ti pọ́ ọmọ ọdún mẹ́wàá ẹ má jọ ọkùnrin wọn àti obìnrin wọn ẹ má jẹ wọ́n sùn papọ̀ mọ́ Ànábì yẹn ju ọ̀rọ̀ worship Ànábì yẹn ju ọ̀rọ̀ sex ọ̀rọ̀ jọ́sìn àti kí ni jama àti ọ̀rọ̀ sex ọmọdé mẹ́wàá Ànábì ni ẹ máa nà fẹ́rẹ́fẹ́ tí ọba kírun lẹ́yìn ẹ má jẹ́ oṣù ti àǹtí rẹ̀ àbí sísá rẹ̀ àbí ìbejì rẹ̀ ọmọdé mẹ́wàá ní ti ń dá nǹkan máa bọ̀ ọmọdé mẹ́wàá mi ti wá bèrè pé nínú sísá sẹ́nàbù àti sísá kàfáyà alọ́fáyì yóò sọ fún mi pé kàfáyà sísá kàfáyà fáyì ni irú àwọn ọmọ yẹn. Ànábì ní kí ó ẹ̀gbọ́n àtàbúrò máa sọ̀pọ̀ lọ́wọ́ ní àbúrò ìyàwó rẹ̀ ń gbọ́dọ̀ yìí wọn àtọmọ rẹ̀ wọ́n sùn lórí bẹ́ẹ̀ ni aburú ńlá ni ó kájọ wá pé ayé tí gbogbo nǹkan ti wà exposed nísì wọn ọmọ kéékèèké àwọn ọdún mẹ́fà méje tí wọ́n jáde lẹ́nu wọn jẹ́ wọn yà ẹ̀ lẹ́nu ìtàfẹ́ wọn jáde lẹ́nu náà ní ẹ̀rùn kíkí bọ́mọ rẹ̀ bá ti kírun kò lè rọ̀ fọ́lọ́hun kò ní rọ̀ fún wọn náà ìrún ní máa rọ ọkàn ọmọ ọwọ́ ńlá ṣùgbọ́n ọdọ́ ọmọ kọjá òun ló lè kírun ó ní wọ́n ti sùn lọ́wọ́ súnkẹ̀ lọ́wọ́ ọdún mẹ́wàá Ànábì ní ẹnà wọn fẹ́rẹ́ fẹ́ jọba kírun inú títà wọn yẹn lérí yẹ o Ànábì ṣe kàn bá wọn wí kán lè bá àwọn fi múra alẹ̀ dàsìkò tí ìrún ó ṣe ọ̀rọ̀ yẹn lérí wọn àwọn fáàní láàrin ọdún mẹ́wàá sí ọdún 12 ọmọ mi ti bàlágà lọ́dún 12 tọ́mọ bá ti ṣe kan oṣù ó ti bàlágà tọ́mọ bá ti ní ọrùn lábẹ́ ó ti bàlágà tọ́mọ bá ti pín ọmọ ọdún 15 ó ti bàlágà tọ́mọ bá ti lálàá pé òun da spam fara ó ti bàlágà ẹ wá káàpọ̀ ọmọ bàlágà lọ́dún mélòó lọ́dún 12 ọdún mélòó ni a fi máa lè jọmọ kírun ọdún 2 àbí nígbà táwọn bá sí ìrun tí ó kì í láàrin ọdún 2 yẹn wọ́n ní ó lé ní 5,000 tíyẹn bá ṣe practical nígbà 5,000 ó yẹ kí nǹkan wọ́n ṣe kí ni ó yẹ kó mọ́ra nínú àánú tí Ọlọ́run ṣe fún wa Ọlọ́run ni wọ́n amúrí ahlaka bis-salah Ọlọ́run bá ní hey ìrìn ànábì wọ́n ní gángan ní kírun pa àwọn ọmọ ẹ láṣẹ ká máa kírun wọ́n sabir alayha wọ́n ṣe sùúrù lérí ìrun náà ṣe sùúrù la nas'aluka rizqa àwọn Ọlọ́run béèrè àrísìkí lọ́wọ́ ẹ̀ béèrè tọ́jẹ nánú narzuquka béèrè àrísìkí àwa lápèsè fún ní kọ́ máa dààmú lédè àrísìkí tó bá wọn àwa fún ẹ láfún lárísìkí ìrun ló pàtàkì kí ni Ọlọ́run bá wá sọ yẹn ká mójútó àwọn ọmọ ká máa kírun ká má jẹ iṣẹ́ ìyá ń ṣiṣẹ́ bàbá ń ṣiṣẹ́ kọ́mọ̀dì wa lọ́wọ́ àìlè mójútọ́mọ Ọlọ́run bá ní ìmójútọ́mọ yẹn gangan ní sábàbí tẹ́ fi lówó lọ́wọ́ ọmọ yẹn padà jẹ́ èèyàn gbogbo aṣọ tẹ́ bá rà tó bá ti gbó òun ní ọ̀rà mi fún yín ọmọ tí bá ti ń kírun àdúrà rẹ ti gbà torí lérí ìrun àdúrà ti máa ń gbà Ọlọ́run bá ní àbèrè iṣẹ́ ọwọ́ yín ìrun la béèrè lọ́wọ́ yín inú àwọn tí ma jẹ́ kọ́ ọmọ ó yà dáadáa òun náà ni kọ́ máa kírun ẹgbẹ́ tá níbi Ibrahim sọ onírọ́bì ja'alni muqima as-salah ó ní ìwọ Ọlọ́run mọ́sà sẹ́mi ní akírun tòótọ́ wa min dhurriyyati àwọn ọmọ mi
àwọn àrọ́mọdọ́mọ mi rọ̀ wọ́n fọ̀rùn káwọn náà máa kírun Rabbana wa taqabbal du'a àdúrà tí mo ṣe yìí òun ọlọ́run mo bì ọ́ mọ́ṣá ìgbà ní ọwọ́ mi Ànábì Ibrahim ń ṣàdúrà ibi kọ́lọ́run sòun lákẹ́rùn ẹ̀yọ́ màyá mi ìwọ wá ṣàdúrà Ànábì tó wọ́n ń ṣàdúrà fáwọn ọmọ rẹ̀ kọ́lọ́run ṣe wọ́n ní akẹ́rùn tó láwọn ti mọ̀ pé ẹni bímọ náà ni ẹni tó bímọ tọmọ rẹ̀ ń kírun bọ́ ọba ti bímọ tọmọ ò kírun ọmọ rẹ̀ ọ̀yàtọ̀ sájá òun àtolóńgbò ewúrẹ́ ẹgbẹ́ ewúrẹ́ náà ń sùn òun náà ń jí òun náà ń bímọ òun náà ń lọ ń bọ̀ àbí òun náà ń jẹ ń mu ewúrẹ́ náà bí lẹ́gẹ̀ẹ́jì àtọmọ rẹ̀ náà tí ò kírun bákan náà ni wọn ọlọ́run ló sì sọ bẹ́ẹ̀ o ọlọ́run wò láyé ká kálí àná ọlọ́run láwọn kèfèrí tí wọn ò kírun wọ́n dà gẹ́gẹ́ bí ẹranko nínú ayé mi ọlọ́run ní bá lóhun àtọ́lù ọlọ́run láwọn ẹranko sàn jù wọ́n lọ ìrun gan la wá kí láyè òrùn tó mú yìí jàmá tẹ bá rà àǹfààní tí ń ṣe fún wa lára jíjẹ mímọ wa kékeré àwọn oníbúrẹ́dì àtàwọn onítíì adésìkì tí wọ́n ń sìn níwọ̀nba lórí ilẹ̀ gbóná rí àwọn tó ń ta pure water àwọn tó ń ta ice block àsìkò tí wọ́n lù tọ́bádà àsìkò tútù àwọn onítíì àtàwọn búrẹ́dì ní wọ́n ti kíni ní wọ́n máa tàjù àwọn ọlọ́bùnrin là ní wọ́n máa tàn sílẹ̀ torí òun gbogbo wẹ́dà tọ́lá ọba mú wáyẹ gbogbo ìrọ̀lọ́wọ́n fi díje mímú síbẹ̀ fún wa yín fún wa lóòrùn yín fún wa lóúnjẹ yín fún wa lómi yín fún wa lásọ gbogbo tí fún wa yín fún wa torí kálí máa ṣe kíni kálí máa kírun ni àwọn ọmọ wa kọ́lọ́mọ́sà bá wa sí wọn ní akírun ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní Ànábì wa Yakub ọlọ́run gbé tàn rẹ̀ wá wípé kìí ṣe pé ìgbà tí ọmọ bá ti dàgbà láwa yọwọ́ kúrò ní ọ̀rọ̀ rẹ̀ Ànábì Yakub ó rí pé àárẹ̀ tó ń wà nínú ẹ̀ yìí ó súnmọ́ kó jẹ́ tọ́lọ́jọ́ ó wá pé àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àwọn ọmọ rẹ̀ táwí yìí àwọn náà ti ń bímọ o ó ní ọlọ́run ní amúkúndò ṣùwádà ọlọ́run bá ní ẹ̀ síbẹ̀ ní bẹ́ẹ̀ bá síbẹ̀ jẹ́ sọ fún yín ìdí hadara Yakub al-mawtu nígbà tí ikú tó ń kalẹ̀kùn Ànábì Yakub ìdíkọ́lẹ̀ lè bá níyì ìwọ́n sọ fáwọn ọmọ rẹ̀ ma ta'buduna min ba'di oníkílẹ̀ máa sìn tí bá kú lá a jẹ́ pé a máa tọ́mọ láti gbàtà ti bí títí tẹ́mi wá fi ṣe kí ni tẹ́mi wá fi bọ́ ó ní kí wọ́n lè pe Fatima wá lé ọkọ ẹ̀ tọ́ba ti di pé àsìkò ń tó bọ̀ ẹ pe Ibrahim wá àtàwọn ọmọ ẹ̀ ẹ bá ń pe Zainab wá àtàwọn ọmọ ẹ̀ kí lẹ́ máa ṣe tẹ́mi bá bọ́ ó béèrè lọ́wọ́ wọn ọ̀rọ̀ ẹ̀sìn lọ́mọ bá wọn sọ owó ní bá wọn sọ̀rọ̀ ayé máa wo torí pé ẹni tó rí ayé tí ò lẹ́sìn orí ẹ̀dẹ́ ní ọlọ́wọ́n ò fẹ́ràn ẹ̀ ẹni ṣẹ̀sìn lọ́lọ́wọ́n fẹ́ràn ọlọ́wọ́n afọ́yàn láyé afẹ́nitọ́ fẹ́ ń gbà mí afọ́ ẹni tí ò fẹ́ ń gbà mí àmọ́ ọlọ́wọ́n ní fọ́yàn lẹ́sìn afẹ́nitọ́ fẹ́ ẹlòmíì kó lè bá àwọn ọ̀dẹ́ láti fún lówó ọlọ́wọ́n mọ̀ pé ara rẹ̀ wọ́n balẹ̀ tí ò bá sówó lọ́wọ́ ẹ̀ kò ní ráyè wọná yẹn ọlọ́wọ́n wa darí alísìkí sọ́dọ̀ ẹ̀ yọ́ máa gbọ́ lọ́n gbàdúrà òun ọlọ́run sì fẹ́ kó wọná ni kó lè bá aráyè máa fìrún ráre ṣe rí ẹ̀sìn là ń mójútó lára ọmọ lèyìn òfin ní lùs ìtọ́nà bá kọ fún ilé ayé ó ní tọ́nà bá kọ owó mọ ó ní bí ó sì kọ́ oyé yọmọ bò láti rí Ànábì Yakubu wá ní ìdíkọ́lá lè bá ní ma ta'buduna min ba'di oníkílẹ̀ máa sìn lẹ́yìn mi qalu na'budu ilahaka ẹgbọ́n táwọn ọmọ ẹ̀sọ́ wọn ní ọlọ́wọ́n ọba rẹ̀ láàmásìn wá ìlà àbá ìkà ọlọ́wọ́n ọba bàbá rẹ̀ Ibrahim àti Ismail àti Isahaka ilahan wahida ọ̀kan lọ́lọ́run lọ́dọ̀ tiwa wa nahnu lahu muslimun mùsùlùmí làwọn máa jẹ́ tọ́ba kú tán ó ti fẹ̀sìn hàn wá ó ti sọ̀nà hàn wá pé ìsìláàmù nìkan ní ẹ̀sìn inna ad-dina inda Allahi al-islam kò bá wọn sọ̀rọ̀ ẹ̀dàkùn àwọn oko mi àwọn ẹran mi àwọn ilé mi àwọn owó mi Ànábì Yakubu bá wọn sọ kankan kí ni bá wọn sọ jama ma ta'buduna min ba'di tọ́lá àwọn tí ma pé ẹ̀sìn nìkan ní ọ̀sẹ̀ kù nígbàtí gbogbo nǹkan bá tá lẹ́yìn náà ẹni tó láṣeyọrí lérí ọmọ òun náà lẹni tó gbìyànjú tẹ́sí fi yé ọmọ yẹn tọ́lá bá ti fún ọ ní ọmọ tó lẹ́sìn ó ti láṣeyọrí lérí ẹ̀
òní wàhálà láyé mọ́ òní wàhálà lọ́run kí ni ọkàn máa dùn ní ọkàn wọlé ó béèrè Ibrahim wọn ní ọlọmọsídìí láì ṣe pé wọn lọ lé lọ ayẹkọ bọ́ọ̀lù yàrá kó fèrè kalẹ̀ òṣìlẹ̀kùn kàfáyà lọ́wọ́ rí pẹ̀lú jàlúbáàbù rẹ̀ ìkírun ìyá rẹ̀ kọ́ wọ́n ní ìyá rẹ̀ òsínlé kàfáyà bọ̀ pásìkò òru tító àfikọ́ ya fèrè kalẹ̀ bọ́ọ̀lù ọ̀hún ti láti yọrí nítorí wọn pè ní àsífúmẹ́ǹtì gangan nìyẹn ọba ti wọnú sàárè bá a ti wáyé òhò bẹ́ẹ̀ náà ni wọ́n ti wá sínú sàárè òhò ànímù kankan lọ́ọ̀dọ̀ náà nínú ta kójọ láyé ẹ̀sìn nìkan ló kù tá a mú lọ́dọ̀ ọ̀nà ẹ dákun ọmọ jẹ́ àfa ọmọ yìí ṣeré ẹ̀sìn ní máa ń rọ́ máa ń ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi nílẹ̀ ní yọ wà lẹ́sìn bọ́yọ̀ lọ yunifásitì ọgbẹ́sìndé àbọ̀ lọ àdúgbò kan ọ̀pàdé àfa súnà ó bẹ̀rẹ̀ sí sẹ̀sìn bàbá ọmọ wa bínú ẹ̀ máa ti ń bínú kò kúnlẹ̀ fún mi èyí tẹ́yìn rẹ̀ wá yọ tí wọ́n ti fi ìgò tí wọ́n ti fi dá pátánì sí la tọ́jẹ́ pé ọmọ àta ní í ṣe tó wá kúnlẹ̀ fún ọ tó dọ̀bálẹ̀ fún ọ tó mu gúdà àbí ó mu ẹgbẹ́ ni wọ́n pè é burúkutu gbogbo èyí ẹ̀ ti ká èyí lọ́wọ́ dọ̀bálẹ̀ fún ọ ẹ̀hẹ́ ni ọmọ dáadáa lélẹ̀ ọmọ dáadáa lè dẹ́yẹ ilé rí wọ́n ti fi ẹ̀sẹ̀ yọ lẹ́yìn nígbà tí ń dọ̀bálẹ̀ wọn ọmọ dáadáa ni wọ́n lálùbáríkà kọ̀ lálùbáríkà kò sí lè ní ọmọ tó lálùbáríkà lọ́mọ tí ń kírun lásìkò ọmọ tí ń dìde lóru tí ń ka Qur'an ọmọ tí ń ṣàdúrà tí ń jíṣẹ́ fún yín kọ́lọ́ mọ́sá bá dá ọmọ náà sí ẹlẹ́kẹ̀ẹ́ta at-tarbiyatu al-akhlaqiyya bó la ṣe fún ọmọ yìí ní ìwà dáadáa ọmọ mi ní ìmánì ó sì ń ṣẹ̀sìn àmọ́ kò sí wà ṣe rí wà yẹn a mójútó kọ́dà ẹlòmíì tó bá lóun gbẹ̀sìn náà ẹ rí i pé bá a ṣe bí àti bá a ṣe tọ́ díẹ̀ lẹ̀sìn ọmọ sí kíni yóò máa gbà lọ́wọ́ ẹ̀ torí pé ìwà àti kékeré ni ọmọ tó bá ya ohun kékeré yóò ya ohun lágbà ọmọ tó bá ya asán kékeré yóò ya asán tó bá dàgbà ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa ìwà yìí ó ṣe pàtàkì púpọ̀ òun náà ní èrè òun ní fúrúùtù ìmánì àti ìbádà kí láǹfààní ìbádà kí láǹfààní ìmánì tí ò sí wà Ànábì ní bu'istu litamami makarimil akhlaq Ànábì ní wọ́n gbé mi dìde nítorí ìwà àwọn ọmọ wa yìí ẹ̀já mójútó wọn lábala ìwà kádàkùn torí tọ́lọ́wọ́n bá wa òdodo àmánà kọ́ mọ́ máa tẹríba ká máa fi sàárà kọ́ máa bá a ṣe tọrẹ lẹ́yìn náà àmójúkú sùúrù ọlọ́run sọ̀rọ̀ Luqman ta tó sọ yìí nípa wa ó ní nítorí sọ fọ́mọ rẹ̀ pé wala tusakhir khaddaka linnas mọ́mọ́ sí gbọ́n fáwọn èèyàn má tí wọ́n bá ń bọ́ sọ̀rọ̀ mọ́ farabalẹ̀ wọ́n máa ṣe gbéraga wala tamshi fil ardi maraha wọ́n máa rìn lérí ilẹ̀ àríyá ilẹ̀ yíyọ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur ọlọ́wọ́n ò fẹ́ràn gbogbo àwọn tí wọ́n máa ń ṣe gbéraga àti gbogbo àwọn tí wọ́n máa ń ṣe fáàrí ẹ̀jọ̀ ọmọ yẹn mọ̀ pé ilé ayé yìí ilé ayé lẹ́gẹ́ ni gbogbo èèyàn tí ń rẹ́rìn òun náà ní kí ń rẹ́rìn o gbogbo èèyàn tí ń sì ń bá ní sunkún náà kí ń sunkún o ẹlòmíì ń sunkún yìí sì ń rẹ́rìn ẹlòmíì ń rẹ́rìn yìí sì ń sunkún ìrẹ́rìn síra yìí sunkún sínú lẹ́yìn náà ẹ máa bọ̀wọ̀ àgbàlagbà ẹ máa bọ̀wọ̀ àwọn tẹ́jọ jẹ́gbẹ́ ẹ máa sakọ inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur Luqman ní ọmọ mi máa sakọ ọlọ́run máa ń gbà nǹkan lọ́wọ́ yẹn o yóò fún yàn láàárọ̀ yóò sì gbà lọ́sàn-án ó lè fún yàn lọ́sàn-án kó gbà lálẹ́ gbogbo ipò tó bá wà máa tẹríba o gbogbo ipò tó bá wà máa gbà pọ́lọ́ ló gbé ọ síbẹ̀ o sẹ́wọ̀n pé ọmọ tó bá ti ní tẹríba yóò ní gbogbo wà tó kù lẹ́yìn náà àlìhàyà ìtìjú kápọ̀ àwọn ọmọ ní ìwà dáadáa àlejò ní ń bà ọyá lè gbẹ̀rù lọ́wọ́ àlejò tí ń bọ̀ yẹn ọyá alálejò ọ̀nkú wá kí wa mọ́mí wá kí wa ọyá lọ́dẹ̀ bomi sílé ìwẹ̀ fún wọn ọmọ yóò ti mọ gbogbo tó yẹ kó ṣe a ní omi àbójú pọnmi síbẹ̀ a ní ọ̀nkú ti wẹ̀ èmi ti gbómi kálọ́ wọn láàárọ̀ wọ́n ti wẹ̀ ọmọ kan mẹ́rin ní kàràkàrà dọ̀ alọ́mọta àbádọ́mọ náà ẹ máa ní mo ní ọ̀nkú bọ́ ọ̀nkú dáadáa gbọ́ mẹ́rin àbọ̀ ni mo ti gbómi kálọ́ wọ́n ti wẹ̀ ìwà ni jama
yọ ọmọ béèrè pé oúnjẹ o dádì bàbá rẹ ni o ọmọ táwọn èèyàn ọmọ kẹtì ìjọba ọdún 12 lọ́wọ́ barakallahu fi àti oúnjẹ dádì dání oúnjẹ grandma oúnjẹ grandfather ọmọ kékeré tí o ti lọ́ọ̀yà yà Allahu akbar bóun ni ó di tó bá dàgbà wọ́n lè mọ́ sábà àtàwọn ọmọ wa wọ́n máa ń torí ìwà ayọ̀ yẹn ń sẹ́ wọ́n máa ń torí ìwà ayọ̀ yẹn ń lè máa mẹ́ ẹ̀yìn wáyà wọ́n ní òótọ́ máa kí àmọ́ àwọn òfin mọ́ nígbà tí ò sí wà wọ́n ní MD gbogbo àwọn tó wà ní kọ́mpìnì wọn yìí tiẹ̀ pátá látara wà ẹ̀sìn olówó àgbà tó níwà tó wà ń pé ẹ̀sìn ọ̀tọ̀ ìwà ọ̀tọ̀ rọ́wọ́ ìwà gágá lẹ́sìn anabi ni akọrọbu minni ilaykum manzila ahsanukum khuluqa anabi ni tó sọmọ mi jọ́ni kìyàmà tó jò kọ́lẹ́gbẹ̀ẹ́ mi wọlé ẹ̀dẹ́ tó níwàdí torí àsìkò mi àtẹ́rẹ́bíyàtú al-mihniyya tẹ́rẹ́bíyà ti ara nǹkan ká kọ́ àwọn ọmọ òun náà ní ká kọ́ wọn bí wọ́n ṣe jẹ bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe mú ẹ má fọwọ́ kékeré mú o bàbá kan jẹ́ oní skul tí wọ́n ti ń kọ́ àwọn ọmọ ní Western education ó ní wọ́n ṣe Islamic school wọ́n ka Quran lóòótọ́ wọ́n ké Lárúbáwá wọ́n sì ń ha Quran ó ní àwọn tó bá ti fi Western education ṣe báyìí ó ní wọ́n ti kú ní Islamic school wọ́n wá ní kí ni wọ́n wá dà wọ́n di Boko Haram school mo ní bóyá ọ̀rọ̀ yẹn ò yé dáadáa ètò ń pè ní Western education is education ìjágbé ní Western education mọ́ jẹ́ wọn òun náà ní gbogbo ìmọ̀ tó bá ti takòtò lọ́n gbogbo ìmọ̀ tó bá ti ṣe tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ ní haram tí ṣe tọ́lọ̀ ń ṣe ní haram ní ẹ̀tọ́ ẹni bá ń kọ́ music ní Western education ní ṣe ní ń kọ́ yìí ẹni tí bá ń kọ́ ifá ìjọgbè kí ní ń kọ́ yẹ ń kọ́ Yorùbá civilization ẹni tí bá ń kọ́ bí wọ́n ṣe ṣe drama kí ní ń kọ́ yẹ ń kọ́ Western education àmọ́ mo ti ń kọ́ science tí kò ní bá di medical doctor kò sì lè di medical doctor àti kọ́kọ́ science àtìgbò nínú ẹ̀sìn tiwa sí àràmù wọ́n ní kí n ṣe àràmù kí láti tó ní tí wọ́n ti ń kọ́ sáyẹ́nsì wọ́n yẹ ṣe Islamic school wa engineering wọ́n ti ní ká tó búlọ́ọ̀kù ní jẹ́mẹ́ àwọn tí ń tó búlọ́ọ̀kù wá àwọn ìbò tó dé àwọn ìbò wọ́n kà fún wa láwọn aníṣẹ́ tó fi tètè yá ni ajẹ́ pé ọmọ tí máa ṣe kíni tí ń ṣe mathematics kó lè bá ṣe kíni kó lè bá ma calculation tàbí calculation wọ́n máa calculate búlọ́ọ̀kù ni àbí ṣe Islam fọwọ́ sí kéèyàn máa malé kéèyàn máa kọ́lé Islam kò ní business study ṣé kìí ṣe Islam ni ẹ máa ní kí business study ni àtijara ọlọ́wọ́n illa an takuna tijara ọlọ́wọ́n ní ẹ máa ṣe tijara ẹ máa ṣe business àmọ́ ìtọ́ da alámàta ìtí ọ̀dà àdéṣekí ni ìtọ́lọ́wọ́n bá òfẹ́ láàyò kú nínú education àwọn òyìnbó ìtọ́lọ́wọ́n bá aláwọ̀ kọ̀ àṣekí ni àkọ́ yẹ kí ilé ayé kó lè bá ṣekí ni kó lè bá rọrùn ó ní sáyẹ́nsì aráàmù ni ẹ̀gbọ́n rẹ̀ ọwọ́ gbìyànjú àbábúrò rẹ̀ náà ní lọ́wọ́ lọ ọwọ́ jẹ́mẹ́dì dọ́kítọ̀ ọwọ́ ń gba 250 lóṣù ìwọ́ wá lọ́dọ̀ rẹ̀ pé kó mú ọ ní 5,000 lóṣooṣù ó sì ní tí ń ṣe òṣèké ní kódà eré àwọn yẹn ti dàrú o eré àwọn yẹn ṣe kí ni eré ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́gbẹ́ ti dàrú o òun náà ni wọ́n máa dira rẹ̀ òun náà ni wọ́n ṣe kí ni wọ́n máa tóra rẹ̀ ṣe rí iṣẹ́ tàbí jẹun èyí gbọ́dọ̀ tọ́mọ lérí ẹ̀ torí kò lè sẹ̀mí láì jẹun bá a ṣe jòkó lẹ́yìn òṣìṣàjò fún ọdún jẹjẹ kájú davis káwá sọ̀rọ̀ di aago mẹ́wàá lẹ́bà ti wà yìí kí ló kù tá a máa béèrè lálẹ́ tàbí kìí láìta kí lá máa béèrè ẹ̀fọ́ oúnjẹ alẹ́ kọ́ wá ní oúnjẹ ọ̀jẹ́ kankan tọ́jú pé mọ́ ìtọ́wọ́sàn bí ilẹ̀ wájú ọwájú ọmọ pé ò lè rúkú láì jẹun ọwá lóúnjẹ ọ̀jẹ́ kankan ọmọ pé o lè fi nílẹ̀ láì jẹun oní oúnjẹ ọ̀jẹ́ kankan ọmọ pé o lè ráfọ̀rọ̀ láì ṣiṣẹ́ o lè rówó láì ṣiṣẹ́ ọlọ́run sì ní á ṣiṣẹ́ wọ́n á dáadáa olè bí àwọn ará ọmọdé bá ọlọ́run bá lè sọ̀rọ̀ ẹ̀ má jẹ́ owó èlé
ọlọ́run jọ jímọ̀ ìbí títà rẹ̀ alẹ́ wá gbọ́rọ̀ lọ bẹ́ẹ̀ bá sì ti gbọ́rọ̀ lọ tán báyìí sáà kó ní yàtọ̀ sọ̀rọ̀ àwọn àtẹ́sù rẹ̀ padà sí sọ́ọ̀bù yìí ọlọ́run ní àlọ́ lè ṣe nǹkan ọ̀wá méjì sẹ̀sìn ọmọ yìí dàgbára o ọmọ ó lè kàwé ọmọ kàkà kàwé ó lè sòwò ó lè máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀jẹ̀ ó lè máa dáko ó lè máa ṣe ẹja ó lè máa ṣe ẹran ó lè máa ṣe pín ẹ̀kọ́ àwọn èèyàn tó ṣe máa gbé sí ẹlẹ́yà tó ṣe kankan lọ́wọ́ rẹ̀ tó máa ṣe gbé lẹ́kùn lé máa ṣe gbé o torí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ nù wọn ò gbọ́dọ̀ kú sínú ara yìí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ yìí ò gbọ́dọ̀ tó kéde ìnáwó ọkọ rẹ̀ ìnáwó òbí rẹ̀ sọ̀rọ̀ àyàn nílé ọkọ ẹ̀ o ó ti yé sọ̀rọ̀ àyàn o tó bá ṣe náà fílà ní àmọ́ àyàn lérí ìwọ̀n tó bí wọ́n wá di lẹ́yìn ìsàn tó ló bí ọ̀pọ̀lọpọ̀ rárẹ̀ àmọ́ gómìnà wá di pàpàlà mẹ́rin àbọ̀ lásùbà àgbọ́lọ́wọ́ lọ bíṣẹ́ ọmọdé jókòó láàrin àwọn ọkùnrin ọmọdé dẹ́fẹ̀ ìsìlámù ọ̀faramọ́ gbogbo wọn ẹ̀yọ́ ẹ̀yà mi àtẹ́lẹ́gẹ́tò mẹ́yìn ní ìyá yìí ẹ̀yà mójútó ọlọ́ni wọ́n tẹ̀lé fi máa dáka láhù dára láfúrá ọlọ́wọ́n bá ní gbogbo tá a fún yín nílé ayé ní àwọn orí tẹ́ẹ̀dì mú ẹjọ́ ràn yín lọ́wọ́ tẹ́ẹ̀fì rọrùn wọ̀ tẹ́ẹ̀fì wà jẹ́nà wà látàn sànà sí ìbàká mílẹ̀ dùnìyà ilé ayé tẹ́ wáyé kan tẹ́wàá náà ni ó ẹ má gbàgbé ìpè tì yín náà nídìí bẹ́ẹ̀ àwọn nǹkan àwọn ọ̀dọ́ máa ṣe kí wọn ò níṣẹ́ àwọn kí wọ́n tán wọ́n di babaláwo àwọn babaláwo dáná kó di àbá ti tẹ̀ pẹ́ àbá ti dábá àbá ti sọ fún yín pé ẹ máa lọ ẹ dáwọ́ àwọn ìwà ẹ bá ti mọ́rùn rẹ̀ débi ọ̀pọ̀ tó ní yẹn ọ̀rọ̀ ní òbí sí ìbá àbá lò náà àwọn ọ̀daràn àbá wọ́n kí wọ́n tán láwọn òṣìṣẹ́ ẹ bá ti gbẹ́lú ẹ̀ ẹ bá ti rí wọ́n ti pòlítíṣà àwọn kan àwọn fọ́mọ ọlẹ́kọ̀ọ́ wáyé wọn fọ́mọ ọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọmọ olóòótọ́ ọlọ́látán ìyá ń gbowó lọ́wọ́ ọmọ o àmẹ́kún ibi ṣe kí ni ibi gbà torí yóò sọ dédé ọ̀rọ̀ sí anímọ̀mí wà láyé bọ̀ mo fún yín 10,000 last month ọba mọ̀tún mo fún yín 20,000 èyí ń lọ àwọn kòtò lórí náà ẹ̀dàgbà ìyá àwọn gbogbo omi ìfúnmọ́ lórí ọkọ̀ ọmọláyé òfin lẹ́sìn tọ́mọ bá lẹ́sìn ni yọ́ mọ̀ pé kí òbí wọn máa gbowó lọ́wọ́ òun ọlọ́run máa fi sí nàbó pẹ̀lú ìdùnnú náà wọ́n fi kó kalẹ̀ ẹni bá fà mí ìgbà àkọ́kọ́ rọ́bàdà àti nàbí ìlú ní asana wọ́n fi lákàrà asana ẹni máa yá mi nípa ẹ̀rọ mi alimasasa tẹlifawuya àwọn ibi tí a ti tọ́ ma ó kù sẹ́ni mẹ́jọ ní sàlọ́ta àwọn ibi tá a ti tọ́ ma ibi tá a ti tọ́ ma àwọn tí wọ́n bá wa bójú tọ́ ma sẹ́wọ̀n pé sílábọ̀sì lọ kàálẹ̀ yìí jàmọ́ àbí ọwọ́ akọ̀ àwọn tó ìmplimẹ́ntì sílábọ̀sì yẹn alákọ̀ọ́kọ́ náà ní ìwọ àti ìyàwó ẹ̀ ẹ̀yin lẹ́ tọ́mọ àlọ́ ìgbélé tọ́mọ bá wálé ẹyọ́ bọ́ sọ́wọ́ òbí òbí ọ̀sán ni ọba ṣe kiri ọba ṣe dà tọ́wọ́ ni wọ́n bẹ́ẹ̀ jẹ́rìí ọmọ fẹ́yàwó dáadáa tọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́rìí ọmọ lọ́kọ dáadáa tẹ́jọ pa ọ̀pọ̀ lérí ẹ̀sìn tọ́kọ̀ bá ti lẹ́sìn ní méjèèjì ọmọ yẹn sàpamọ́ sọ́dọ̀ ẹni tó lẹ́sìn torí pé ìranù lọ́pọ̀lọpọ̀ ọmọ fẹ́ràn sí kíni ọmọ fẹ́ràn ṣe ẹlẹ́ẹ̀kejì òun náà ní mọ́sálásí tọ́pọ̀ bá ti kó nílé ibo nílọ mọ́sálásí ṣẹlẹ̀ mọ́sálásí náà lè máa tọ́pọ̀ látara àtọ́mọ mọ́sálásí ní ọ̀bọ̀ tọ́mọdé jọ òní ọ̀bọ̀ tọ́mọ láti fi tọ́mọdé sórí mọ́sálásí àdúgbò rẹ̀ yẹn ọmọ rẹ̀ ó débẹ̀ lẹ́ẹ̀ márùn lójúmọ́ yóò sì gbọ́ wà sí tí wọ́n ṣe ń bẹ̀ tọ́wọ́ jẹ́ àbá àbílẹ̀ lọ́wọ́ wà ń bẹ̀ àbá àbílẹ̀ ọmọ rẹ̀ ó ti máa gbogbo àwọn ọ̀fọ̀ tí wọ́n máa ń pa sérí àwọn oògùn kọ̀ọ̀kan yóò ti di babaláwo lánàá mẹ́rin mọ́sálásí ọwọ́ fẹ́ ra lẹ̀ ládùúgbò ọwọ́ kó wọlé kalẹ̀ láì béèrè pé dákun ní mọ́sálásí wà mí ọkọ̀ kọ́ni kí mọ́sálásí súnmọ́ torí ibi tó gbọ́dọ̀ mọ́dé lẹ́ẹ̀mà lójúmọ́ ibi tó yàn gbọ́dọ̀ mọ́dé lẹ́ẹ̀mà lójúmọ́ tí kò ju iṣẹ́ yẹn gan lọ iṣẹ́ tó náà tó lè dá wa láti ní ọwọ́ débẹ̀ ọkàlẹ́ tí wọ́n di aṣọ kùkùrá
wọ́n di aṣọ wọn fi kọ́ ìrìnkú mọ́sálásí àbí bàndírì lórí tó ń súnmọ́ mọ́sálásí àbọ̀débọ́ tó ṣe wú mẹ́ ọmọ ya má kó wú lẹ́rẹ́ lọ́dẹ̀ rà lẹ́sí òwe tó ló wà tọ́mọ rẹ ibi tẹ́ ma lọ́lẹ́ ma lórí ma ọwá sanwó lẹ̀ tán ọ̀dà lẹ̀ tán ọkọ́ lẹ̀ tán ọwá sì dìskọ́fà fún mọ́sálásí yàn dáa ìbò ló tó wá máa kírun wọ́n sì ní wọ́n kírun ní ọ̀dọ́lẹ́kùnrin wọ́n láti rí ẹ máa wá gbé káà lọ sí ṣíìtì kẹrin ọdún sí kíni wàhálà tẹ́ máa ṣe títí tẹ́ ikú rẹ̀ ọfẹ́ rẹ̀ ti lé ẹjẹ́ẹ̀tì lọ́pọ̀ ní kó mọ lọ bí tílé wà tọba débẹ̀ ó ní ọ̀bẹ́ ẹjẹ́ẹ̀tì ń bọ̀ wá ẹ̀dá gbogbo wọn sásí ládùúgbò yìí wọ́n ní súnà ní ọyẹ súnà àwọn súnà lè ọ̀sán wọn síbẹ̀ ibi tẹ́ mọ̀ lọ́lẹ́ màá lórí mọ̀tọ́lá àwọn mọ́sálásí náà bọ̀ tọ́ máa rẹ ọmọ rẹ ọmọ lórí hákùrá ẹjọ́ àwọn ọmọ yẹn hákùrá ni ó ọmọ tó bá hákùrá ni èso sá fún ọmọ tí máa ń kírun èso sá fún mọ́sálásí láti ti ṣe bẹ́ẹ̀ ọmọ yẹn kàdá ìpẹ́ láti Dubai olóhùn fẹ́ ra rẹ̀ wọ́n náà wọ́n nílẹ̀ kan lọ́nà ìjókòó lọ́nà ọ̀dọ́ wọ́n ní ọmọ orílẹ̀ ṣé o ti kọ́kọ́ béèrè pé ṣé mọ́sálásí àbá súnà kan súnmọ́ bẹ́ẹ̀ olóhùn béèrè mu náà ọbẹ̀ fowó ṣòfò ó lè dé kọ́ wá ní mọ́sálásí àwọn alátẹ̀wọ́ lọ́mọ sí kíni lọ́mọ lọ níbi bẹ́ẹ̀ mọ́sálásí wa ó pàtàkì lẹ́yìn náà ilé ẹ̀kọ́ ilé kéwú táwọn ọ̀rẹ́ máa lọ àwọn ni wọ́n bọ̀ tọ́ máa rẹ bá àfà bá ṣe lọ́mọ rẹ yá o kó wà àfà àtọ́kọ̀ máa rẹ ní lọ́wọ́ kó tó dúlé o ọmọ ya ẹni bá kọ́ ni èèyàn máa ń jọ o ẹni bá kọ́ ni èèyàn máa ń jọ o ó tún máa ń sìn pẹ̀lú ìgbàgbọ́ àbọ̀ tún ní máa ń lájà àwọn aláṣẹ jù àwọn kúlù bíi àti kúfù ẹni wọn sún yẹn o ti di kèfèrí o sì jáde kó mẹ yóò sì wọná khalidan mukhaladan fi nar o sì jáde wọn. mo lọ sí irú ẹsìn yẹn mo lọ sí gbà wá kí lè rí lé nítorí wọn ẹni bá lè jẹun ní kó ma o ti di kèfèrí o ti di kèfèrí ní kí kèfèrí tó padà jáde lónà khalidan mukhaladan fi nar. bídí àwọn ẹ̀yọ̀ kan òpè méjì kò sí bídí àwọn káfíńrà ọ̀gbìn kọ̀ọ̀fọ̀ lẹ́yìn náà ọmọ ibi tó sùkúrù tọmọ rẹ lọ kó tó tọmọ lẹ alẹ́ sùkúrù náà o islamic sùkúrù ti pọ̀ rẹpẹtẹ tó fọmọ sí ọ̀nà 1000 naira ní community àbí ọmọ lọ sí nínú ìjáàbù wọ́n sì lè wọ́n 10,000 wá ọmọ lọ́mọ lọ ìjáàbù ní sùkúrù èwọlé ẹ̀kọ́ rà èwọlé ẹ̀kọ́ orí kọ́ fún ara rẹ̀ rà kájọ wá pẹ́ tó wá ní owó lọ́wọ́ tí wọ́n lọ lè sanwó ńláńlá sí sùkúrù tí wọ́n ti kọ́kọ́ kọ́ ní ẹ̀sìn ní ìka tó di pé wọ́n kọ́ ní òwe kọ́lọ́mọ̀ jà fún wa ọwọ́ ara wọn ní ṣe náà wa lẹ́yìn àwùjọ àwùjọ wa environment tá a bá gbé ìmọ̀ nílápadà ọmọ àsìbáwò ìyàrá ọ̀fẹ́ ọ̀dà kí ni máa ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fún ayé ẹ̀kọ́ yìí alákọ̀ọ́kọ́ òun ní kí bàbá àti ọmọ yà sọmọ ọjáde lọ wọ́n dẹ̀ bí olóhùn bá dára wà lọ oṣù mẹ́rin kò gbójú ẹ̀yìn mọ́ ọmọ tá a sọ lẹ́ẹ̀kan tó náà ní gbogbo tó òfìlẹ̀ ní wọ́n lọ ní gbogbo tẹ̀yẹ ìwọ̀n fi tẹ́lẹ̀ mọ̀ yóò wá délé ní oṣù mẹ́rin ọmọ náà dá mọ́ àwọn ìyàwó ilé àwọn wọn dá mọ́ wọ́n máa ń yẹ tàbílíìgì àwọn èsì tàbílíìgì o ọlọ́run ní yá di tàbílíìgì abẹ́rẹ́ mọ́ ibi tàbí tó sọ́yà tí wọ́n fẹ́ yá tàbílíìgì ìlànà ní yá tàbílíìgì alùsùn náà ìlànà lọ́sẹ̀ kí ni wọ́n yá kí tàbílíìgì bá bẹ̀rẹ̀ ní ó lè túbá kọ́mọ̀ sí tàbílì ma súnà ní kọ́mọ̀ sí kí ní tó tàbílì ẹgbẹ́ kan tó wọ́n dáadẹ̀ láti India àti Pakistan ní bákan náà ní òní orí bọ́bá professorship ó ti ní masters lọ ọmọ tẹ̀lé wẹ́dà tó yà mẹ́rin ní ládùúgbò olóòmọ̀ sí kí ní lọ́mọ tẹ̀lé bá ti jàjà yóò ní báyìí wọ́n ti ká sí o èyí tẹ́lẹ̀ sọ ẹ̀wọ̀n sínú àwọn ìlànà àwọn ọmọdá àtàwọn tí bá wọn lẹ́nà ìlú yàrá tẹ́wọ̀n pé dọ́tọ̀ àtàfà àjọra díẹ̀ àwọn kí n ṣe sí láàmà rí ẹlẹ́yìn àwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀ bí tí ń sọ fún èyí tí ń sọ èyí tó máa sọ fún ikú fẹ́ ẹ̀sìn náà lọ́lẹ́ ẹ máa lọ́fà lẹ́tọ̀ alùpàá àwọn afásù náà kẹrin ní bẹ́sì yìí nínú tí wọ́n fà tó máa ń dàgbùdà ó ní kí ìyàwó fi bàbá rẹ̀ àbí kí bàbá rẹ̀ fi ìyá rẹ̀ ọkùnrin máa ń kẹ́rù kúrò ní ìsinmi
nígbà tí wàhálà dé arábìnrin tó fọmọ́lẹ̀ tó fọmọ́ sílẹ̀ yẹn àwọn tó kọkọ sílẹ̀ yẹn ó ti dọ̀mọ́lẹ̀ ìdọ̀mọ́lẹ̀ yẹn kò ní yóò ráyè mójútó wọ́n bá kọ́ ma lọ bàbá ọmọ ò ní ráyè mójútó ma yọmọ wa dàgbà wọn mẹ yọmọ wa màlìká àti ládùúgbò pípẹ́ ìdàgbọ̀n ẹ̀rọ àti kàfáyà wa ẹni màmá rẹ̀ wà ní bọ́sọ̀ pé mo bá wọn sọ mẹ́ta wọn mẹ́rin wá ní nígbà tó mọ̀ pé onídìgbò ọmọ tó kàfáyà kí ló tó sùn padà dàgbò ìgbóni ọkọ̀ the first nínú ọ̀fà tó mọ̀ fún yẹ̀ lẹ́yìn náà mídíà ẹ̀yọ́ máa yá mi sẹ́yìn nídìí ọ̀la wọn sọ pé DSTV satellite tẹlifíṣàn mídíà ní ìmọ̀gbọ́lọ́wọ́ rẹ̀ òun náà ní fóònù ọwọ́ rẹ̀ ẹ̀yìn ìyá wa ẹ̀yìn bàbá wa fóònù 2,000 naira 20,000 naira ó lè dìtàmì ìpínlọ̀mọ̀ ẹ̀fẹ́ ìyà lórí wáyé sẹ́ni fóònù tó sọ wáyé sí ọjà pàtẹ́ lọ́wọ́ wọn ní tálẹ́tì mú ọjà ìpàtẹ́ fún gbogbo àwọn eréṣiríṣi àwọn ìdá ọdún àwọn olórí ọ pàtẹ́ àmọ́ táwọn olórí pàtẹ́ sílẹ̀ gbogbo 20% lọ ṣẹ́ni gbogbo 80% tó kú àwọn olórí burúkú náà pàtẹ́ sílẹ̀ tọ́mọ́ sí fún ìbáyìí gbogbo wàhálà tó ti ṣe lọ́dún mẹ́wàá wọ́n sì ti bomi láàrin ìṣẹ́ mẹ́wàá jẹma tọ́mọ́ lọ lè já sí tó yẹ kó sí kíní tó yẹ kó já sí kò ní sí wàhálà kankan gbogbo tó bá fẹ́ dà lẹ́nu táìpù sí ní gbọ́gbù gbogbo tó bá fẹ́ yà gbogbo tó bá fẹ́ dà gbogbo tó bá fẹ́ ṣe sáti kọ́ bó bá ti kọ́ síbẹ̀ wọ́n gbé tọ́ ọkọ̀ yẹn lọ síbi ìpàtẹ tó fẹ́ yẹn wọ́n wà gbé wá fún ọ tọ́wọ́n lọ́wọ́ gbé wá fún ọ kò tó wá tó sílẹ̀ wọ́n ti ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ torí nọ́mbà rẹ̀ lọ́sọ̀ mi ti tọ́ béèrè nítorí wọ́n béèrè yẹn wọ́n máa sẹ́ẹ̀dì ẹ̀ sí ọ ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo oṣù ní gbogbo ọjọ́ ní gbogbo wákàtí ní gbogbo ọ̀sẹ̀ ní gbogbo ọ̀sẹ̀jú ọba ní bọ́ọ̀lù lọ́ba tẹ̀sílẹ̀ gbogbo òye bọ́ọ̀lù tó wà bẹ̀rẹ̀ sọ̀rọ̀wárí ọwọ́ àti kòjẹ́gẹ̀ rẹ̀ ọkà ní pé mẹ́sẹ̀jì ọmọ wọlé bọ́ọ̀lù àwọn latest football ọmọ wọlé tó wá jẹ́ pé dáwà bá ní the same thing tó wá jẹ́ pé sex bá ní the same thing tó wá jẹ́ pé film bá ní the same thing tó wá jẹ́ pé àwàdà kẹ́kẹ́ the same thing gbogbo tọmọ bá fẹ́ yà tọmọ ti táì bẹ̀rẹ̀ yóò ra àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ ọ̀rọ̀ àwọn lọ́wọ́ tó fi dàdàkúdà yẹn ọ̀sán máa fún ọmọ ẹni ọmọ ẹni tó bá ti tó lọ́wọ́ lásán àwọn kéèké ẹ̀rọ pé fún láwọn ẹ̀lọ́wọ́ ayélujára máa ṣe ọlọ́run àbí kí wọ́n máa ṣeré ẹ̀rọ àwọn àgbàlagbà yẹn náà táwọn òpin tó lọ́wọ́ nìyẹn náà òun náà fowó ti wà láákàyè rẹ̀ ẹ̀kàdùkọ́ ga ni láákàyè rẹ̀ kúrú ga ìgbì àṣetáàlì sọ́wọ́ àtàsí lérí àwọn ọmọ ọkọjá pé lápẹjá ń gbojú ẹ̀ẹ́dàmọ̀dò yìí lórí nìkọ́ọ̀bù kọ́dà àwọn ilé yìí náà lórí ẹ̀dùbáàbù wọ́n kọ́dà àwọn ọmọ yẹn yìí tí nínú ìpàdùkù tó rẹ̀ kọ̀kọ́já púpẹ̀sẹ̀ ìmọ̀ nídìí lóru ọ̀yìn tí ń bẹ́ẹ̀ lẹ́kọjá láàtọ̀ yìí àwọn oṣù àgbàrá àlàmísà ti máa ń tẹ̀lé lọ́wọ́ sílẹ̀ ọkọ̀ gbèrè Ibrahim fún ọwọ́ rẹ̀ wá ọlọ́lọ́ mẹ́sẹ̀jì ohun tó wà ń bẹ̀ ìtọ́ka bá ń bẹ̀ ìdí ń ṣe náà ọlọ́lọ́ YouTube torí YouTube tó bá ti tẹ̀ oye gbogbo tó bá ti wà nísàlẹ̀ ìtọ́ka rẹ̀ wò yẹ ọkọ̀ síbẹ̀ lórí pé àwọn ọkọ̀ ní lectures àwọn afá tó tí bẹ́ẹ̀ sẹ́kẹ̀rẹ̀ ẹ̀rẹ́ lọ́gbọ̀rọ̀ balẹ̀ ọmọ mi gbọ́n tó bá wọn tí ó dáadáa yóò wà fi dáadáa gbẹ̀yẹ àdáwò tó wà láti mìíràn ògìgì lọ́mà àgbà fóònù ògìgì tó bá fẹ́ kí ọjọ́ ayé ló burú fóònù wọn ní ìdáni tó bá fẹ́ jẹ́ lójú alẹ́ nítorí pé ìpàtẹ tó so gbogbo ayé papọ̀ ni nípa ayé ọ̀rọ̀ mi òun náà ní déètì ọmọ tí máa ti ní déètì àdáwò ńlá ni déètì àdáwò ńlá ni ọmọ tí wọ́n ti tó wáyé ẹ má jẹ́ ọlọ́rẹ̀ ọkùnrin ẹ má jẹ́ ọlọ́rẹ̀ obìnrin tí wọ́n ti tọ́lẹ̀ ọkùnrin ọlọ́rẹ̀ obìnrin ó ti bọ́ sọ́wọ́ ṣe náà ọmọ rẹ̀ ti tẹ́tẹ́ tó máa rí ẹ ọkùnrin wọn wálé ìgbà fóònù wọn kọ́ ewu ńlá ni o ewu ńlá ni o nínú àwọn kan tí wọ́n ti wáyé àgbẹ̀ àti kọ́ ọmọ fọ́ra yìí káníkì ó programme ọmọ rẹ̀ ní ọmọdé sẹ́kọ́ndì ṣùgbọ́n ọmọdé lè kọ́mọdé sí aluminium ọmọdé kọ́ńkẹ́tì kọ́mọdé lè hàkúrá nìkan mọ́tò ti dàgbé ọ̀rọ̀ rẹ̀ èyí kọ́kọ́ gba bí iṣẹ́ tẹ́lẹ̀ lọ tẹ́lẹ̀ lọ́rùn lọ kò tí wọ́n sì kẹ́lá ọwọ́ tó bá ti di ilẹ̀ kí ni wọ́n bẹ̀rẹ̀ sẹ́yìn náà èsù ní
òtítí ní ẹ̀dá ìgbé ọmọ ẹ̀wọ̀n owó ṣe kẹ́kẹ́ I'm doing nothing. Why? Ẹwà gan ọjọ́ máa ṣe ẹ́ program wọn ni yóò jí lóru kọ́ wáyé kásùbà náà yóò dáná yóò fàbọ̀ yóò tó lẹ́sẹ̀ ẹ̀yà lọ́nà iṣẹ́ lọ́kùnrin àná ẹ̀ ó program rẹ̀ tí ló ti sún lẹ́yìn náà ìdí máa jẹ́ wọn ní ìdàkúdà ní kókò ọmọ ṣépè lọ́wọ́ ẹ má ṣépè láwọn wáyé ẹni bá ti ṣépè lọ́wọ́ ẹ̀ òun náà ló fi rí ìwé náà torí lè pè é dára òbí ní máa tètè ṣe kí ní máa tètè ràn wọn lẹ́yìn náà ká máa ṣàdúrà fún wọn púpọ̀ ká máa ṣe kí ni ká máa ṣàdúrà fún wọn ọmọ wa. ọ̀yà àdúgbò Ibrahim ó ní rọ́bì àbúrí nínú sọ́ọ̀lì yìí kó tó di pé ó lóyún ní títí tọrọ kọ́dọ̀ fún ọmọ rẹ̀ àdúgbò sàkà ìyá fàákùn ní mílíọ̀nù àdúgbò wọ̀nyí yá ó ní wòlíì kó fún mi o bẹ́ẹ̀ sì ni ìyàwó ti lóyún títí sàdúrà fún ọmọ rẹ̀ àbúlé àtọ́jú ìwà yìí ó ní ẹ̀yìn ọmọ mo ṣe dáadáa fún yín pọ̀ nígbà gbogbo yìí tán mo tó ṣe dáadáa fún yín lórí wọn náà ṣe ègbó dáadáa tó ṣe wọn bàtà dáyé adékọ́ sàdọ̀ fún wa ègbó dáadáa tó ṣe kó tó fi wọn ọlọ́run òun fún yín òun yan ìyá tó dáa láti bí yín lápò ìyá kúrú lọ́wọ́ bí yín ẹ̀fà tètè dàkúdà torí pé ìyá náà máa ń lápá lára wọn bí bàbá náà ti máa ń lápá padà yóò fẹ́ lásìkò pẹ̀lú ọkọ àtìyàwó ẹ̀ ṣàdúrà kọ́lọ́run sọ yín níbi aburú ṣèǹtàn lẹ́yìn náà àdúrà tó tó táwọn àlùfáà ní ká máa ṣe bàbá náà abúlànà min azwajina wa dhurriyyatina qurrata a'yun waj'alna lil muttaqina imama kama tẹlẹmọ fáwọn ọmọ wa wàláyé ọkàn rẹ̀ ọmọ ọdún méjì ní ìtọ́ba jáde mẹ́rin lọ́wọ́ ìròlé ìrìnà ó ju sóbi nínú ayé tó jáde yóò tó wọlé padà ó tún ní látó tó wọlé padà ní kílọ̀ bẹ́ẹ̀ ṣe ọwọ́ yẹn máa wọlé báyìí kó láwá sí báyìí kò sí lélékólé ọmọ ọdún méjì tọ́ba jáde mẹ́rin lọ́wọ́ ìmọ̀ kátà ọmọ tó ti mọ̀ tábìlì àdúrà ní kájọ́ pọ̀ sẹ́ni gbogbo wọn látara táàṣẹ àdúgbò tó mọ̀ kàkàlẹ̀ yìí àdúrà lọ́wọ́ ní gbogbo ẹ̀ kí ni gbogbo yìí náà àdúrà àdẹ́fà Muhammad sallam tó bá ní asẹ́dà kò ti ṣe asẹ́dà tó ṣe yóò gbọ́ wọlé wọlé ọ̀yẹ́ tó kùn máa bí kàlímà ti láì tààmà ní kò ṣe tán wàhálà mọ̀ ní kò ní ẹ̀yìn tààmà mọ̀ sáàdì ọlọ́run fún yín níbi agbóréṣù àtòjúkójú kójúkójú tó ń wọ̀ yìí àdẹ́fà ọlọ́run sáàdì ọlọ́run tẹ̀lé àwọn níbi àti ẹ̀ láàrọ̀ sáàdì ọlọ́run ó tó wá sí bẹ́ẹ̀ dé fọ́mà rẹ̀ wọ́n gbọ́ máa ṣe rí Facebook wọ́n gbọ́ máa ṣe rí WhatsApp ọmọ táwọn mìíràn fẹ́ fídíò nílùú ẹ̀ fúnra ẹ̀ lórí báyìí ojú burúkú sáwọn fọ́mọ ẹ̀dá ẹ̀dá gbogbo tó lọ́wọ́ wa ẹ̀dá máa ṣàdúrà ojú mẹ́rọ ojú ṣe lápá ọlọ́mọdé olùkúrú ọlọ́mọdé ọlọ́lára wọn wa kó sì máa ní ọmọ alábàárìkà fún wa kó jáde ìrìnàmọ́ láyé kó jáde ìrìnàmọ́ lọ́kì yá ma subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. حنين مليكة الإبداع والكرم، حنين مؤسسة تقدم أطيب الكلم، حنين مليكة الإبداع والكرم، حنين مؤسسة تقدم